lówelówe báyìí lálùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò bẹ́ẹ̀ àwọn ọ̀mọ̀ràn ló mọ̀. Kò sí bí a ṣe ṣe ọbẹ̀ kan tó ń pè ní ègbòlò tí kò ní ìgbẹ́. Bákan náà bàbá gbé ọmọ ẹrú bàbá gbé sórí ẹṣin dídán kò sọ ìpàkọ́ torí pé kí ni ìyára bàbá ńlá rẹ̀ kò rí ọlá rí. Ìlú kan wà tó ń pè ní ìlú ìta gbangba. Ìlú ìta gbangba tí mò ń wí àwọn ọba ládé àwọn eléjìgbà lẹ̀kẹ̀ ni wọ́n ń ṣe adarí nílùú ìta gbangba. Ẹ wá wo bí àwọn aráàlú ìta gbangba wọ́n sì sọra wọn di ẹrú àjèjì nílùú ìta gbangba. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je. Àrọ́bá fi ń bá ẹni ọba àgbà. Ọba kì í mọ̀ jẹ ìlásán ni ọba fi orí bíbẹ́ ṣe. Ǹjẹ́ o nígbàgbọ́ pé ọmọọba máa padà di ẹrú? Ìlú ìta gbangba táwọn èyí ọrọ̀ ajé wọn òkú òbí iṣẹ́ ọdẹ iṣẹ́ àgbẹ̀ ní ọrọ̀ ajé àwọn aráàlú ìta gbangba. Ọjà kan gbajúmọ̀ nílùú ìta gbangba tó jẹ́ pé kò sí orílẹ̀-èdè náà tí wọn kì í ti wá ná ọjà náà nílùú ìta gbangba. Kódà àwọn òyìnbó aláwọ̀ funfun wọn máa wá láti ìlú òkèèrè wá nájà nílùú ìta gbangba látàrí bí ọrọ̀ ajé wọn ṣe rí. Ara ọrọ̀ ajé àwọn aráàlú ìta gbangba la mọ̀ sí àdí. Àdí yìí ni wọ́n máa ń lò láti fi tanná sínú ọkọ̀ ojú omi ní iṣẹ́ àwọn ará ìlú ìta gbangba. Àwọn ẹ̀yà mẹ́ta kan wà tí wọ́n yí ìlú ìta gbangba ká. Àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkan ojú mi ò bẹ́ẹ̀ wọ́n gúnra wọn. Oníkálùkù ń ṣe ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ní àwọn àsìkò kan kò sí báṣe ní ìlú tí a ní àwọn kan tó jẹ́ pé àwọn alájẹbánu ni wọ́n tó jẹ́ pé tó ń bàjẹ́ òkàn wọn nínú ìlú náà. Nínú ìta gbangba àwọn olówó wà ń bẹ ò bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ ọ̀pọ̀ nínú ìlú ìta gbangba. Ẹ máa bá mi bọ̀. Lówelówe báyìí ńlá lólu àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò bẹ́ẹ̀ ọmọ ló mọ̀.